طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. الحمد لله الذي قدر السعادة والشقاء لمن يشاء من عباده لا يسأل عما يفعل وهم يسألون جل جلاله وتقدست أسماؤه وتعالى جده والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó dá àwọn ẹ̀dá ọba yìí náà ló wá kọ àkọọ́lẹ̀ ó kádàrá oríire mẹ́ni tí ó wù ú Ọlọ́run bá ṣe kádàrá orí burúkú mẹ́ni tó wù ú ọ̀sọ́gbọ́n tí ẹ fẹ́ dá ẹni akàkọ́lẹ̀ oríire fún ẹni akàkọ́lẹ̀ oríire má yóò sóríire kò sí bí nǹkan ṣe lè dàrú tó ẹni akàkọ́lẹ̀ ẹni tá a kọ àkọọ́lẹ̀ orí burúkú mọ́ kò sẹ́nìkan tó lè sọ ọ́ lóríire àwa wá bẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá fi asúnà àwọn ọjọ́ olóríire kò sẹ́nìkan tí yóò bi Ọlọ́run wípé kí ló dé tó ṣe báyìí wọn kì í bi Ọlọ́run lérí ní tó bá ṣe àwọn ẹ̀dá lọ́lọ́run ọba aláàmọ́ ń bi ọba dẹ́dá yóò ṣe ètò wù àwọn ń bẹ bimannihi wa karamihi wa asma'ihi wa sifatihi an yaj'alani wa iyyakum minas su'ada kọ́lọ́mọ́sá fèmí àtẹ̀yìn náà kọ́lọ́mọ́sá fi asúnà àwọn ọjọ́ olóríire nílé ayé bí àtijọ́ alkiyama ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ Ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sàhábẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ètò ọmọ jẹ́ kókó ọ̀rọ̀ táfi bá dé sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni asbabu shaqa'i fi dunya wal akhirah àwọn nǹkan tí ìmọ̀ mú ìyàndó lórí burúkú láyé àti lọ́run tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń ṣèkán bẹ̀ kéèyàn tètè máa fura kó tètè máa sáde Ọlọ́run kò sí ọgbọ́n tó fẹ́ dá tí òfin ní sórí burúkú jáde láyé Allah ló sọ ní Kùránì torí àyà láàmú mú wa nítorí wọn bá ti sọ pé tèmi bá ti ṣe yóò dolórí ibú ẹni bá ṣe kọ́mọ̀ràn kan kó wọn dolórí rẹ̀ àṣàkọ́ ẹ̀yọ́ mayami gbogbo yẹn ní máa ń bẹ lọ́hùn kọ́lọ́hùn mọ́jú wọn dolórí ibú téèyàn bá wá fẹ́ di olórí burúkú àwọn tí ń sọ yẹn dolórí burúkú kéèyàn gbé ìlú láti jìnnà sí àwọn tí wọ́n sì ń bẹ lára àwọn tá a bá rí ká mọ̀ pé wọ́n ṣàkíyèsí pé n ti ń ṣẹlẹ̀ sí ọ̀tá rí yìí èèyàn lè ṣe kọ́mọ̀dọ̀ lórí burúkú láyé àwa bẹ̀ nínú àánú rẹ̀ àtàwọn ẹbí wa àti àwa náà fúnra wa àtàwọn ẹbí wa àti gbogbo àwọn olólùfẹ́ wa ọlọ́mọṣẹ́wádìí olórí burúkú àṣàkọ́ ẹ̀yọ́ mayami ìtí wọ́n ń pè ní ṣàkọ́ lédè Yorùbá orí burúkú ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní wà dúdú sàádà òun náà ní ìdàkejì oríire tí wọ́n bá ní oríire orí burúkú wa huwa istimraru usrin wa ana'in wa bu'sil insan òun náà ní kí ọ̀rọ̀ yẹn máa dàrú láì ní stop kọ́rọ̀ yẹn máa ṣe kíni kọ́ máa dàrú láì ní jẹ́ pé yóò wá dúró wọ́n ti pèyìn lórí burúkú téèyàn bá ti ṣe báyìí yóò máa bá yín lọ ní. wàhánà òun náà ní ìdààmú nínú ayé kò ní wàlẹ̀ ayé yìí kọ́kàn rẹ̀ balẹ̀ wa bu'sil insan òun náà ní wàhálà
aburú náà pè ní bọ́ọ̀s àwọn aburú ṣì sì ní ọmọ jálù látara bẹ́ẹ̀ wọ́wọ́ inhirafu an sirati mustaqim àkójọ rẹ̀ àti àkótán rẹ̀ nínú èdè òun náà ni kéèyàn ó kú lójú ọ̀nà tọ́lọ́ ńlá kalẹ̀ kéèyàn ó bọ́ sínú ojú ọ̀nà mi kéèyàn máa wá rò pé ibi òun bọ́ sí yẹn oríire lòun ó ṣe bọ́ bẹ́ẹ̀ ọlọ́run lánàá yìí pé eléyìí lójú ọ̀nà tẹ́ẹ̀bì sóríire èyí wá kú lójú ọ̀nà yẹn ni wọ́n á rin ojú ọ̀nà mi wọ́n ní ìmọ̀ rin ojú ọ̀nà mi yàtọ̀ sí ojú ọ̀nà ọlọ́run ni wọ́n ń pè ní Oriburuku kọ́lọ́mù bàálà kọ́mùsà ìmọ̀ẹ́nì kọ̀ọ̀kan wá dúró rí dáadáa. Ash-Shaykh ẹ̀rí olórí burúkú ẹ̀dá wal insanu alladhi la tasalihu haluhu bi ayyi fi'li yaf'alu wọ́n ní gbogbo ìṣesí tó bá wà kò ní láṣeyọrí gbogbo ìṣesí tó bá wà kò ní wà dáadáa. bọ́bá jẹ́ olówó oye kò ní gbádùn bọ́bá jẹ́ ọlọ́mọ kò ní gbádùn bọ́bá jẹ́ ọ̀gá kò ní gbádùn bọ́bá jẹ́ ọmọọṣẹ́ kò ní gbádùn bọ́bá jẹ́ bàálù kò ní gbádùn ilé ayé rẹ̀ ò ní lójútùú. walaysa muwaffaqa fi kulli ahwalihi bẹ́ẹ̀ ni ọlọ́run bá aláwọ̀ ní fi ṣe kò ń gẹ́ lérí gbogbo nǹkan tí máa ń dáwọ́ lé gbogbo nǹkan tó bá dáwọ́ lé kò ní lójútùú táwọn yẹn bá ń ṣe nǹkan tí wọ́n ń rí ṣe tó ń bá débẹ̀ yóò sì dàrú mọ́ lọ́wọ́ ní táwọn yẹn ní ẹyọ ọ̀kan rẹ̀ tó fi ń dolóríire òun sì ní mẹ́wàá rẹ̀ kò sì ní sóríire ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa tọ́rọ̀ bá wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa yóò dá ká máa lọ lè bẹ̀ lọ́hùn kọ́lọ́mọ́ fi asínú àwọn ìjọ lórí burúkú yusibuhu su'u al-ikhtiyar wọ́n ní ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí sórí burúkú yẹn yóò máa ṣàṣìmú tó bá fẹ́ mú nǹkan tó ń fẹ́ mú nǹkan báyìí mistake ni ó máa ṣe gbogbo tó fẹ́ máa ṣe nílò ayé ẹ̀ opposite ti ń wá ní ọmọ bá ń bẹ̀ fala qimata li alhaya wọ́n ní kò sí ìtumọ̀ fún ayé tẹ̀yàn wà in lam yakun al-insanu sa'idan faraha tẹ̀yàn bá ti ń gbélé ayé tínú rẹ̀ bá ti dùn ìdùnnú gangan ní ìgbádùn lé ayé táwa òṣàkọ́ wọ́n ní ẹ̀rí orí burúkú tá à ń sọ yìí kọ́rọ̀ yọ dàrú kéèyàn mọ bẹnu wàhálà nu ayé la yata'allaqu bil ghina wọ́n ní èyí ò ní ṣe pẹ̀lú polówó lọ́wọ́ o lè jẹ́ mílíọ̀nìyà tí ó sì jó lórí ibú wal faqir ó sì lè jẹ́ tálíkà tó jẹ́ pé ọlọ́run ọba aláàtì kàkọ́lẹ̀ pé lórí burúkú ni ìjẹ́ tálíkà tó dààmú ní ayé ni kò ní kọ́ mọ́ wọ̀ náà tó wá tó dọ̀run wọ́síhá tí wọ́n bá gbé lórí burúkú kò ní tùmọ̀ pé àwọn ọmọ lálàáfíà yín máa lọ yín máa bọ̀ kọ́dà kejì kó wáyọ̀ rẹ̀ o wọ̀lmọ́rọ̀ kò sì ní í ṣe pẹ̀lú pé ìgbà tọ́ rẹ̀ torí pé orí burúkú tí ó ṣe lójọ́ rẹ̀ ò rọ̀ o èyí lè sùn lẹ̀ kọjọ́ lórí rẹ̀ èyí lè jálá yìí ní kọjọ́ lórí rẹ̀ ṣàǹpẹ́tà rẹ̀ bá dójú ẹgbàá mi àwọn èèyàn máa sọ pé orí burúkú ti lágbájá ṣe yẹ kọ́ lọ́mọdé yóò ṣèlú ẹ̀ bẹ́ẹ̀ sì ni o lè má jẹ bẹ́ẹ̀ wọ́n ní olórí burúkú ni kò lówó lọ́wọ́ àìlówó lọ́wọ́ kò ní kéèyàn di olórí burúkú kéèyàn sì lówó lọ́wọ́ kò ní kọjọ́ lórí rẹ̀ wal ibtila wọ́n ní àdáwọ̀ ọ̀tọ̀ orí burúkú ọ̀tọ̀ ọlọ́run ọ̀dá yẹn wọ́n gbà mí tọ́jú pé àdáwọ̀ yẹn ọlọ́run kan fi kàn án bóyá lára ọmọ bóyá lára ìyàwó bóyá lára ọkọ bóyá lára aṣẹ èyí ọ̀sọ́ ló lórí burúkú ọlọ́run dá ògùn lè bá gbé gani ọlọ́run dá ògùn lè bá pẹ̀sẹ̀ rẹ òun ò ní problem èyí tẹ̀yìn fojú wo pé olórí burúkú ni kò gbèsè olórí burúkú kéèyàn yóò lórí burúkú ọ̀tọ̀ ni wọn inhirafu an sirati al-mustaqim ìjọ tó bá ti mú ọ̀nà mi kàn yàtọ̀ sí ọ̀nà tọ́lọ́ ńlá alẹ́ fún ọ mọ̀ pé èyí ti dé lórí mú ọlọ́run ní mọ̀ṣẹ́ lẹ́yìn o sì iná lọ́wọ́ máa ṣe kíni ìlọ́ọ̀bà ṣe sáyìn nìyẹn àmì nìyẹn ọlọ́run ní mọ̀ṣẹ́ lẹ́yìn oníwòsè
wal qaraba lágbájá nítorí pé ó súnmọ́ àwọn ẹni rẹ̀ lòun náà wọ́n ní olórí burúkú gbà mí ní máa ń jáde látara ẹni rẹ̀ àáfà yóò sì bí ọmọ olórí burúkú bàbá olórí burúkú nígbà míì yóò sì bí ọmọ dáadáa tá a bá ń gbé olórí burúkú lágbájá wọ́n ní ká má mọ̀ ṣe mistake o ọjọ́ bá nẹ́bí ọlọ́run ọba tọ́lọ́ba ti kádàrá pé olórí burúkú ni yọ ya o oríire bàbá rẹ̀ ò ní ṣe kíni ò ní ràn àbí ànábì náà sórí oríire rẹ̀ ọ̀ràn ọmọ tó bí ṣé oríire ànábì wa Muhammad sallam ṣé ọ̀ràn Abu Talib ọ̀ràn Abu Lahab sọ̀ràn Abu Jahal sọ̀ràn bàbá rẹ̀ gàdẹ́gùn ní Abdullah torí pé gbogbo àwọn tí wọ́n sórí burúkú lẹ́gbẹ̀ẹ́ ànábì inharafu an siratin mustaqim àwọn kú lójú ọ̀nà ọlọ́run wọ́n rìn ojú ọ̀nà ṣaitan lójú wọn lórí burúkú mọ́mọ́ fọkànbalẹ̀ wípé ọkọ mi àfáàní ìwọlẹ́mọ̀jọ olórí rẹ o ẹlẹ́mìí àti ìyàwó mi ẹlẹ́sìn ni kò lè ràn ọ́ tí wọ́n náà bá rìn lójú ọ̀nà siratin mustaqim. ومن علامته كما قال الشيخ الفضيل بن عياض بابا والشيخ الفضيل بن عياض واني اوري burúkú tá mọ sáfún yẹ wọn ló ní sáyìn tẹ̀yin bá ti ń rí lára kéèyàn tètè máa sáfún alákọ̀ọ́kọ́ al-qaswatu fil qalb tọkàn bá ti le tọ́jú pé kò sí irú aburú téèyàn ò lè ṣe kódà kò ní rò pé méjì tó fi ṣe wọ́n ní àmì rẹ̀ nìyẹn ojúmọ́dọ̀ ayin kójú lè koko kó ṣe mọ́síjọ́ kan tí omi ó ṣe jáde ńbẹ̀ lọ́sàn-án àbí lóru látara ìpayọ̀ ọlọ́ wọ́kílẹ̀tù alhaya kéèyàn yasa kéèyàn mọ́ ní tìjú kọ́mọ̀ sí ní téèyàn lè sọ kọ́mọ̀ sí ní téèyàn lè jálù wọ́n ní àmì orí burúkú torí yóò padà sọ̀rọ̀ tó padà sórí ibùdí ọ̀rọ̀ haya wọ̀rọ̀gbàtò fi dúnìyà kéèyàn mọ́rin nǹkan mìíràn lọ́sàn-án àtòru lẹ́yìn ayé bí ó ṣe pọ̀ sí owó ilé mọ́tò ipò nítorí òun rán ní ayé ẹ̀nìyẹn kọ̀ wá ronú lọ́kàn kó ṣe wá pé ọlọ́run ọba aláàmọ̀dá wa fẹ́ sìn òun ọ̀rẹ́ sì rò wọ́n ní àmì pé èèyàn lọ lè lórí burúkú láyé wọ́tò lè amal kí àwọn mo fẹ́ ṣe ilé ayé kọ́ pọ̀ kéèyàn wá máa bísí lérí ẹ̀ kọ́ wá gbàgbé nìṣíyànù àkhírà kọ́ gbàgbé àlẹ́ àkhírà ti lọ kọ́mọ̀ mọ̀ọ́nà ti kú kọ́mọ̀ mọ̀ọ́nà ti yàlkìyàmà kọ́mọ̀ mọ̀ọ́nà ti pé ìjọgbẹ̀ yìí ń bọ̀ kò sí ríro ó fókọ̀sì lérí ayé wọ́n ní àwọn àmì ni ọlọ́mọṣẹ́ àṣọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀. الشقاء مكتوب في اللوح المحفوظ ẹ̀rọ ya mi ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa dáàtì wa máa lọ lè bẹ ọlọ́run ọba ládé wọ́n ní gbogbo àwọn tí ó sòrò rẹ̀ láyé ọlọ́run ti kọ̀ọ̀kan wọn sínú lawhil mahfuz gbogbo àwọn tí ó sòrò burúkú láyé ọlọ́run ti kọ̀ọ̀kan wọn sínú lawhil mahfuz. aláàfin ni ma farratna a'udhu billahi minash shaitani rajim ọlọ́run fi ni ma farratna fil kitabi min shay ọlọ́run ọba ní kò sí nǹkan kan tí ó sínú lawhil mahfuz. àwọn olóríire ọlọ́run ti mọ̀ wọ́n àwọn olórí ibú ọlọ́run ti mọ̀ wọ́n kò sí sọ́gbọ́n tó fẹ́ dá olórí yẹn náà ni ó ṣe láyé ni ó sì ṣe kò láyé olórí burúkú yẹn kò sí bí wọ́n ń ṣe dáadáa lọ́wọ́ yóò padà sórí burúkú gbẹ̀yìn lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ padà dàrú táwọn ọmọ ní kò sì rí báyìí tẹ́lẹ̀ o kì í ti ṣe báyìí tẹ́lẹ̀ o ló ṣe jẹ́ pé àwọn táwọn rò pa wà lójú ọ̀nà siratu mustaqim yìí àwọn alẹ́ ká do àwọn sí kíni àwọn alẹ́ ká do àwọn pọ̀jù nítorí nǹkan kan máa yí bìrì náà èyí ó sì máa ṣe nǹkan mi wọ́n máa ní ṣé òkèwù ni kọ́dà gbogbo ohun tí ń ṣe yẹn ọmọ àyà tó ní kọ̀dá bó ṣe wà yẹn ọmọ wo àdìsí tí ànábì sọ pé kọ̀dá wọ́n ní kọ́dà bó ṣe wà yẹn òun àfa àti kọ́ yẹn kéwù àfa lọ́kùnrin ni àlùfáà lóbìnrin ni àmọ́ burúkú yẹn yóò ṣe o téèyàn bá fẹ́ sọ ní burúkú yẹn yọ gbàgbé kóhun kéwù wọ́n gbàgbé kóhun gbọ́ wá sí kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami
anabi sọ hadisi kan anabi ní inna ahadakum anabi ní ẹnìkọ̀ọ̀kan yujma'u khalquhu fi batni ummi a kó ìdẹ́dà rẹ̀ creation rẹ̀ a kó sínú ya rẹ̀ arba'ina yawma nutfa yóò wà ní omi àtọ̀ fún 40 ọjọ́ 40 days summa yakunu alaqa lẹ́yìn náà yóò tún wá wà ní yóò tún yí padà yóò tún wà ní ẹ̀jẹ̀ kíkí mithla dhalik fún 40 ọjọ́ 40 days summa yakunu mudgha lẹ́yìn náà yóò tún yí padà yóò tún wá máa wà ní báṣẹ ẹran mithla dhalik fún 40 ọjọ́ summa yursalu ilayhi al-malak a wà rán màláíkà sí fayunfakhu fihi ruh wọ́n wà fẹ́mi sí la pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba rẹ ọ̀ya báṣẹ ẹran yìí ọ̀ya máa mí yọ máa wá mí bí tí wọ́n mí yẹn ni wọ́n máa wá ṣe kíni ìtumọ̀ ni pé ẹ̀mí ti wà lára ẹ̀ wa yu'maru bi arba'i kalimat wọ́n wá pàṣẹ pẹ̀lú nǹkan mẹ́rin kọ́lẹ̀ máa la ojú ò tí máa yọ ẹsẹ̀ ò tí máa yọ ọwọ́ ò tí máa yọ eré agbára ò tí máa yọ nǹkan mi lásán ẹ̀mí ti débẹ̀ wọ́n wá pàṣẹ nǹkan mẹ́rin tí wọ́n ti pàṣẹ lásìkò yẹn ènìyàn ọba yìí tí èkó láyé bíkátìbí rísíkìhì arísìkì tí ó lò nílé ayé náírà làwọn ná àbí iye náírà tí wọ́n ná kó tó kó láyé iye dúkìá tá a fún rísíkìhì wọ́n kọ ìpè lágbájá o 10 million ní owó tí wọ́n ná tó bá ti ná tán yóò jáde láyé bẹ́ẹ̀ ẹlòmíì wà ní 10,000 lówó rẹ̀ tí wọ́n ná ẹ ṣe ni pé ká tó kó lọ síbítù tó ti dákẹ́ nígbà 10,000 tó ṣe kí ni 10,000 ti pé ẹ̀yọ́ máa yá mi wàá jẹ́lìhì á sì wàá kọ á pàṣẹ á kọ kádàrá á pàṣẹ àṣẹ wo la fẹ́ pa ọlọ́run ọba aláwọ̀ pàṣẹ ìgbà tí yóò jókòó ní ilé ayé jàǹpé tí mi ìbẹ̀rẹ̀ ayé nìyẹn ìparí mọ́ mi mọ́ òun náà lọ́jọ́ kú ìjọba ìlú ọdún báyìí ní ọdún ọlọ́sẹ̀ olóṣù wà ọlọ́sẹ̀ wà oníwákàtí wà oníṣẹ́jú wà oníṣẹ́kọ̀nsì wà gbẹ̀ngbẹ̀ng báyìí ó ti dákẹ́ 2 seconds 3 seconds kò sẹ́ni tí ó pa ọ́ ọmọ ìyá mi tásìkò tọ́lọ̀ ń kọ́ yín ọba ti ṣe kíní tí ọba ti tó bọ́ọ̀ bá ti gbà yẹn gbọ́ ọkàn máa dààmú náà ayé. wà á mẹ́lìhì gbogbo iṣẹ́ tí ó ṣe àwọn iṣẹ́ tí ó ṣe láyé ó lè jẹ́sẹ́ ẹ̀sìn ó lè jẹ́sẹ́ ayé ó lè jẹ́sẹ́ burúkú ó lè jẹ́sẹ́ dáadáa wa shaqiyyin aw sa'id wa shaqiyyin aw sa'id ìjọ yẹn ni wọ́n lẹ stamp mọ́ la shaqi eléyìí bí ṣe lọlé ayé olórí burúkú ni ọ̀yà o kò síbi tó lè gbà jáde wá sílé ayé tó fi ní olórí burúkú yẹn kọ́ gbọ́dọ̀ ànábì ọlọ́run yóò lórí burúkú kọ́ gbọ́dọ̀ àfa yóò lórí burúkú kọ́ jẹ́ pé ní Mọ́kà ni wọ́n ti bí ètò wọn lè máa lájọ yẹn Hausa àbí kí wọ́n ní olórí rẹ̀ lélẹ́yìí o níjọ́ yẹn ni wọ́n ti parí iṣẹ́ lérí kálukú olórí ibú olórí rẹ̀ kí wọ́n bí olórí ibú oyé ní mákàsẹ́ yóò ṣe kán sì bí olórí rẹ̀ láfíríkà yóò ṣe kíni yóò máa ṣe wọ́n sórí rẹ̀ yẹn àwa bẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà fi asúnà àwọn olórí rẹ̀ ẹlẹ́mìí wọn ò gbé sódì nìkan ṣàdúrà fún ọ̀sẹ̀ àwọn ẹ̀ ṣàdúrà ìbọ́lọ̀ ní kò ṣàdúrà yìí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ọ̀fẹ́ kọ́ sọ ọ́ dọ lórí rẹ̀ ó sì lọ́wọ́ ṣe kíni òun sọ ọ́ dọ lórí rẹ̀ torí bẹ́ẹ̀ lẹ́nu bí sáńsì òun ò gbé kò ní ìdàdúrà mọ́ fíìmọ̀ làmẹ̀lì nígbà wọ́n ti kọ gbogbo ẹ̀ nígbà tó ọmọ bí wọ́n kọ sí náà ni ó jẹ́ ọmọ ṣàdúrà
aya kan tó wà nínú al-Qur'an Ọlọ́run bá ní yamhullahu ma yasha'u wa yuthbit Ọlọ́run bá ní tó bá wù Ọlọ́run ọba ìdóhùn Ọlọ́run ọba tóun ti kọ òun á sì parẹ́ nígbà míì òun sì filẹ̀ òun ní parẹ́ wa indahu ummul kitab Ọlọ́run bá ní ìyá tíra ibi tá a kọ gbogbo nǹkan sí tíra àgbà tíra ńlá tóbi gbogbo tíra Ọlọ́run bá ní lọ́dọ̀ wa lọ́wọ́ wa indahu ummul kitab Ọlọ́run bá ní ọ̀dọ̀ òun ní ummul kitab wa a jẹ́ pé àwọn kìtàbù mi náà Ọlọ́run ó fún àwọn màláíkà ní àwọn kọ́pì àwọn bá wọ Ọlọ́run ọba yọ pàyé tó wù rẹ ọba sì wù yóò filẹ̀ síbẹ̀ amẹ́nìkan ò ní jọ́rìí Ọlọ́run ọmọ ìyá mi eré tó ọmọ sánìyẹ o bó ṣe di ọ̀rẹ́ Ọlọ́run tó bá ti dọ̀rẹ́ Ọlọ́run padà sọ́dọ̀ lórí rẹ̀ tó bá ti ń gbọ́dọ̀ sọ́lọ́run ọba aláàlẹ́nu ó padà lórí rẹ̀ torí àmì tó ga jù nínú àmì téèyàn fi jọ lórí rẹ̀ òun náà ní kọ́ jọ́rìí Ọlọ́run á padà wá sálàyé rẹ̀ èyí ni ó fi ọlọ́kàn balẹ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtàdúà ó padà sórí rẹ̀ ọ̀kan nínú àwọn àlùfáà nígbà tó wọlé ayé nínú àwọn kọ̀sídà tí wọ́n kọ́ wa níjọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ wà ń bẹ̀ ó wù àwọn èèyàn nínú ayé ó ní wa minal ajaibi ujibu man huwa jahilun fi alihi awa sa'idu wa min shaki ó ní wa minal ajaibi ó ní inú tí máa ń yà wọ́n lẹ́nu jù láyé ujibu man huwa jahil ó ní ìjọ́rẹ́ ní lójú aláìmọ̀kan nínú ayé bóyá ó ló ní bóyá mà ló ní bóyá wọn láǹfààní àti súnmọ́ lọ́wọ́ pẹ̀lú àwọn ìbàdàtì kan ó wá di ọ̀rẹ́ lójú débi pé ìwọ̀n ń rò lẹ́mi pé kí ló fẹ́ ṣẹlẹ̀ fi hali yìí tabari gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ àti gbogbo òṣèṣẹ́ àwọn sàáyìlú àmì ṣẹ́kì yóò wọ́n máa yà wá lẹ́nu wípé só ti mọ̀ bóun wà ní àwọn olórí rẹ̀ àbóun wà ní àwọn olórí bú ìjó ti mọ̀ ẹni tí ó mọ̀ èèmọ̀ ni kọ́ máa rìn kọ́ máa yan lórí ilẹ̀ Ọlọ́run ọmọ ìyá mi kò sí yàtọ̀ láàrin olórí rẹ̀ àti olórí ibú nínú ìjẹ́dá ẹ̀dá làwọn méjèèjì Ọlọ́run kan ṣa àwọn kan ó ṣàánú wọn ó fa àwọn kan lẹ̀ kó ṣàánú wọn bọ́lá bá wá ṣàánú rẹ̀ jẹ́jẹ́ o bọ́lá bá ní kó wà lójú ọ̀nà suratul mustaqim pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọmọ sunkún lóru ọmọ bẹ́lọ́ táwọn ọmọ rẹ̀ máa ń bẹ̀rẹ̀ suratul mustaqim kọmọ bẹ́lọ́ ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ̀rẹ̀ suratul mustaqim máa bẹ́lọ́ ó wà láàrin àwọn olórí rẹ̀ tí wọ́n ń gbọ́dọ̀ sọ́lọ́ lọ́ni tí wọ́n ń ṣẹ̀sìn Ọlọ́run tí wọ́n mójútó ìbádà máa bẹ́lọ́ torí pé kò sí tọ́lọ́wọ́n bá olè ṣe abẹ́yẹ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ومن أسباب الشقاء في الدنيا والآخرة tó àwa débi tá a lọ báyìí nínú àwọn tí ìmọ̀ ń sọ̀yàn di olórí ibú láyé tó jẹ́ pé téèyàn bá ti wà láàrin wọn kó tètè yọra o alákọ̀ọ́kọ́ àṣírìkù billahi azza wa jalla òun náà ní kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ibadatul asnam wọn náà ní òòṣà kan tí ọ̀ ń bọ àbí yìí tí ọ̀ ń bá wọn bọ papọ̀ nínú ẹbí ọgbà kankan gbọ́ yàtọ̀ sí Allah lọ́lọ́wọ́ ọba tá a máa ń sádọ̀dọ̀ rẹ̀ bóyá ojúbọ ni àbí nǹkan kan tó gbà pé ó lè ràn ọ́ lọ́wọ́ òun wà lọ́wọ́ lọ́dọ̀ àlìjẹ̀nu ibi ká àlìjẹ̀nu ràn ọ́ lọ́wọ́ òun yálé ológun àwọn bàbá ológun oní kí wọ́n ràn ọ́ lọ́wọ́ oní kí wọ́n fi kíní burúkú tó wà níwájú wọn yẹn kàn fi ràn ọ́ lọ́wọ́ kí wọ́n gbé burúkú kíní burúkú tó dúdú yẹn kí wọ́n gbé fún ọkọ̀ ọmọ fi wẹ̀ kọ́ ọmọ bújẹ́ ìkan dúdú yẹn èyàn ò ní serú àbí kó sórí ibùlà yìí ó ń pe àjẹ́ ó ń pe oṣù ó ń pe ayé ìpè kan wọ́n kún ọ ó ń pe ṣéwù sìgáàtà oníkan ràn ọ́ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run àlá ó ní orí ibú tó ga jùlọ tí ò sí orí ibú tó ga tó ọlọ́mọ ṣe wá lẹ́lẹ́bọ má jà padà sídìí ẹbọ ọlọ́run bá aláǹ sọ̀rọ̀ nípa Ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ṣé mo sọ pé bàbá ti sọ ọlámọ mẹ́rin wa ní Kùránì kálí bá mọ̀ pé ọ̀rọ̀ yìí kò kí sáwàdà
anabi Ibrahim alayhi salatu wa salam Ọlọ́run bá aláǹ sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run bá ní anabi Ibrahim wá ń sọ pé wa a'tazilukum èmi ó yà fún yín èmi ó yàgò fún yín wa a'tazilukum wa ma tad'una min dunillah èmi ó yàgò fún yín ẹ̀yin ẹlẹ́bọ gbogbo tẹ́ ń pè tí ìsọ Ọlọ́run ọba èmi ó yàgò fún nǹkan náà èmi ò ní bá yín pè ní wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ òrìṣà wa ad'u rabbi Ọlọ́run ọba aláàdìkan ní máa pè lọ́sàn-án ní máa pè lóru asa alla akuna bi du'ai rabbi shaqiya òun ni mo mọ̀ pé mo mọ̀ ó dá mi lójú àṣà ó dá mi lójú pé tí máa dúró lérí máa pè Ọlọ́run nìkan tawhid tí ìpẹ́lú mi mọ́ Ọlọ́run èyí ní lórí burúkú gbogbo ọjọ́ tó bá ti lẹ́lòmíì tó ń kọ́rọ̀ rẹ lọ́dọ̀ rẹ̀ ó ti do lóríire o ti wà náà di olóríire bó o sì wá mẹ́ntẹ́nì oríire yẹn ló ṣe kí ni òun lọ sẹ́kù sí ọlọ́wọ́ ipe ẹ̀bẹ̀ àgbàre ọba wọn ṣe àràgbélayé ọlọ́bì kankan lọ lè ra ìtòfìsáyé àwọn èèyàn kówó lọ́bẹ̀ ní jama wọ́n wá gbé ìkárà dáradára jákujàku kan lé lọ́wọ́ ẹ̀mí rọ́ balẹ̀ pé eléyìí yóò jẹ́ aráyé gbé má bá wọn bọ̀ kankan má sì bá wọn sọ̀gùn ìwọ́n tó bá ti bọ́ kó ń bí ẹ bọ́ Ànábì Ibrahim ní èmi ò ní di olórí ibú Ọlọ́run bá aláàpadà wá sálàyé nínú àyà tó tẹ̀lé Suratu Maryam àyà 48 lélẹ́yìn nínú Suratu Maryam àyà 49 Ọlọ́run bá ní walamma i'tazalahum nígbà tí Ànábì Ibrahim wá yàgò fáwọn ẹlẹ́bọ àwọn olórí burúkú yẹn olórí burúkú lẹ́lẹ́bọ gbogbo àwọn ọ̀rẹ́ ẹlẹ́bọ olórí burúkú gbogbo wọn àyà yìí ní sọ bẹ́ẹ̀ náà Ànábì Ibrahim lóhùn ní olórí burúkú pẹ̀lú yìí falamma i'tazalahum Ọlọ́run ní lẹ́yìn ìgbà tí Ànábì Ibrahim yàgò fún wọn wa ma ya'buduna min dunillah àti gbogbo tí wọ́n ń sìn tí kò kí sọlọ́ ọ̀pá gbogbo ọ̀sá tí wọ́n ti ọba wọn sí wa habna lahu Ishaqa wa Yaqub ìgbò ti dúró ti àwọn Ọlọ́run wa ta lọ́rẹ ọmọ títí wọn láti jẹ́ àwa fún ní Ishaq àtún fún Yaqub wa kullan ja'alna nabiyya àwa sọ Ishaq àti Yaqub àtàwọn ọmọ wọn aṣọ wọn dà níbi Ọlọ́run kí lọ́lọ́run fi rọ́pò ẹni tó bá dúró ti Ọlọ́run sí Ọlọ́run bá alá ó fi dáadáa rọ́pò fún wọn yọ ta wọn lọ́rẹ wa habna lahu ọmọ ìyá tó bá ti kó ní ẹbọ àwọn orí kan bẹ yóò ṣẹ̀ṣẹ̀ máa wá bá ọ aláwọ̀ yóò fi hàn wípé rádaràdà jákujàku ló ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ láfi ní wọn ń ṣe jálà bí ẹbọ kan jáwọ́ kó bẹ́ẹ̀ ká padà sọ́dọ̀ Allah kọ́rọ̀ wọn lè lójútù ká má di olórí bú gbogbo ẹni tí máa ń gbé gbàmígbàmí lọ sódẹ̀ ní tí kò kì í sọ Ọlọ́run ìgbín ní gbẹlómi ẹyẹlé ní gbẹlómi àdàbà ní gbẹlómi ẹlòmíì máa wá kúlùsọ káàkiri kúlùsọ lọ́fẹ́ kọ́ gbà wọn èyí tí ń wá ká wọn àkókò adìẹ yẹn òun lọ́fẹ́ kọ́ gbà wọn níbi ń wá ká gbogbo tí ìbá fẹ́ kọ́ gbà yẹn náà lèyìn máa lọ lè bá lèyìn máa wá káàkiri pé tó ń bá ti rí ọ̀nà ti ṣe kíni ọ̀nà ti ṣe. gbogbo ẹni tí máa ń bẹ́ndì ẹbọ olórí burúkú ni kọ́lọ́ mọ́sá sọ wọn bẹ́ẹ̀. Suratu Maryam aya 48-49 láti rí ẹ̀rí pé tàwíìdì ni máa ń sọ̀yàn di olórí rẹ̀. لا يجتمع التوحيد والشقاء التوحيد والشقاء لا يجتمعان ìyẹn man ó tún wá sórí burúkú wọn ní méjèèjì ò lè papọ̀ méjèèjì yẹn lọ papọ̀ fẹ́ sórí burúkú kò ní ní tawhid tọ́wọ́ fẹ́ sórí rẹ̀ ò ní ṣẹbọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn asbabu shaqa hajirul Qur'an qira'atan wa tadabburan wa amalan wa shifa kéèyàn ọ̀pá alukur'ani ti kọ́ nípa Qur'an mọ Qur'an ká máa ronú pẹ̀lú tó ń ká máa ṣiṣẹ́ pẹ̀lú tó ń ká wà nù sòrò lè ka Qur'an wà nù àárẹ̀ lè ka Qur'an wà ìdáàbòbò lè ka Qur'an ọbẹ̀ kọ́ lóun sínú lè ka Qur'an sáfì Qur'an nílẹ̀ ọ̀pá tí ò débẹ̀ wípé ẹ̀yọ Qur'an kó nọ̀rọ̀ èmi àti Qur'an ní asekeni àlọ́ papọ̀ wọ́n ní kò sí ọgbọ́n téèyàn fẹ́ dá tí ó fi dolórí rẹ̀ torí pé Qur'an gangan ní ń tọ́ wa sọ́nà ọ̀nà tá a fi dolórí rẹ̀ ẹni bá ti yẹ kó omi Qur'an ó ti dolórí ibú nìyẹn bọ́ọ̀ bá ṣe ka Qur'an sí láàárọ̀ lórí rẹ̀ ó ṣe pọ̀ tó nílé ayé àti ìjà kìá
bọ́ọ̀ bá ṣe ronú pa Quran bẹ́ẹ̀ náà ni orí burúkú sì máa jìnnà sí ẹ̀sìn tọ́ọ̀ bá ti ń lo tọ́wọ́ nu Quran bẹ́ẹ̀ náà ni orí burúkú sì máa jìnnà sí ẹ̀sìn. ayọ́ mayami ọlọ́wọ́ bá ní tọ́ha ara fi méjèèjì kò sẹ́nìkan tó mọ ìtumọ̀ rẹ̀ kì í sọ́kọ́ ànábì tọ́ha o tọ́ ó ní ìtumọ̀ ha ó ní ìtumọ̀ Allah nìkan ló mọ̀ mímọ̀ sítáàtàrà Allahu biha nínú àwọn ìmọ̀kan tọ́lọ́wọ́ bá aláàfin sínú Quran tí ó ṣe ní tọ́mọ lẹ́yìn Ọlọ́run ọwọ́ ni ma anzalna alaykal Qur'ana litashqa Ọlọ́run bá ní aṣọ Quran yìí kalẹ̀ fún yín kẹ́lẹ̀ bá lólórí mú aṣọ kalẹ̀ kẹ́lẹ̀ bá di olórí rẹ̀ tó bá ti fẹ́ sórí rẹ̀ tamassak bil Quran di Quran mọ́jì lójúmọ́ ní ọ̀kan láìka Quran àwọn orí tọ́lọ́wọ́ máa ṣe fún ọwọ́gùn ní mayẹ jùsù kan ni o jùsù méjì ni o ọ̀dà ojú ewé kan ni o ojú ewé mẹ́ta ni o mọ́jì lójúmọ́ láìka Quran bẹ́ẹ̀ máa ṣe ka Quran dáadáa sí bẹ́ẹ̀ ni orí rẹ̀ yóò ṣe máa pọ̀ sí. ọlọ́run bá dé aṣọ Quran yẹn kalẹ̀ kọ́ máa jẹ́ kíni kọ́ máa jẹ́ sábàbí tẹ́ẹ̀fì dolóríire ẹ̀ ní sórí burúkú tẹ́ẹ̀ bá ti dì mọ́ Quran Suratu Taha ayẹlẹ́ kejì lọ́wọ́ idan la yajtami'u al-Qur'an wash-shaqa al-Qur'an wash-shaqa'u la yajtami'an Qur'an tó bá wà lára yẹn tí ń bẹ nínú lórí yẹn tí ń bẹ nínú ọpọlọ yẹn téèyàn ń sọ téèyàn ń ka téèyàn ń lò wọ́n ní òun àtòrí burúkú wọn kì í pàdé téèyàn bá ti dìmọ́ Quran ọlọ́mọ yóò yẹn kó níbi olórí bú ni tọ́lọ́ ní aṣọ Quran kalẹ̀ torí kẹ́lẹ́ bá ṣe orí burúkú aṣọ kalẹ̀ kẹ́lẹ́ bá dé olórí rẹ̀ aleikum bil Quran gbogbo ẹ̀yin tẹ́ ti mọ Quran ká ẹ lè wọlé kéwú ọ bá ti di 100 years kó o ti wọ 90 years nínú èjì rẹ̀ ẹ lè má bẹ́sẹ̀ mọ Quran ká ẹ̀yin tẹ́ ẹ̀sìn máa ń ká tẹ́ ká ẹ máa ká ẹni tó bá jí láàárọ̀ tí o bá máa ka Quran láàárọ̀ oye ewu ńlá ni gbogbo ìwé tọ́mọ yẹn ọba kà láyé ẹni kíkéwu tí ó kéé kójú ìwé tó fẹ́ kà lọ tọ́mọ ọba ti ka Quran tí ó lo Quran kò sí bí yẹn ṣe jèrè rẹ̀ òun kò lè jèrè ara rẹ̀ kátó wá pé yẹn ṣe tọ́jú pé orí burúkú yẹn ti wá pọ̀ káàkiri ayé ẹni kọ́ mọ yẹn ó ha Quran kẹ́ni kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ ni pé yóò kéwu tọ́ba ṣe ń ka akọ́ mọ̀mọ́ tún bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ máa júwèé fún pé sọgbọ́n tó lọ ń sọnù àyà yìí sọgbọ́n tá ànábì sọnù àdìsí yìí ìta ànábì sọgbọ́n lọ ń sọ nínú Kùránì lélẹ̀ tọ́mọ ọba fi Kùránì lẹ́yìn gbà kọ̀ọ̀kan wọn ò ní nàka sọmọ yẹn lọ́jọ́ ọ̀la pé olórí burú lé ọmọ hafizu Kùránì ọmọ rẹ̀ ń ṣe mọ̀lọ́jà láàárọ̀ yìí tó ṣe mọ̀lọ́jà lọ́sàn-án yìí ṣe mọ̀lọ́jà lálẹ́ kó tó sùn ojúlóru wọn gbọ́ wọn mọ̀ lẹ́nu lé ṣe mọ̀lọ́jà abshir bi khair èèyàn wọ́n ní orí burúkú àti Kùránì wọn kì í wà lẹ́gbùn kan náà orí burúkú ọ̀sẹ̀ kí ni yọ sálọ kọ́lọ́mọjà sọ orí burúkú àwa àtàwọn ọmọ wa. ẹlẹ́kẹta tẹ́rùkù dùá fi kulli sọ̀gìrì wa kabir kéèyàn pa àdúrà tí kò wọ́n ṣàdúrà mọ́ ẹni á ṣe àti ṣe kíni àti ṣe ọdún mẹ́wàá ti kọjá àti ìbímọ ogún ọdún kọjá ọmọ òde ọgbọ̀n ọdún kọjá 40 years ẹsì ládùn àgbà ẹni yọ̀dà àti wọ́n 50 o ẹni ká máa sàdúrà yọ̀dà àti wọ́n 70 o afá ìgbàgbé àdúrà gbogbo ọjọ́ tẹ̀yìn bá ti pàdúrà tì kó wọn ṣàdúrà mọ́ wọn níjọ́ náà ló ti dolórí ibú ọlọ́run mú tán anabi Zakariya wa alayhi salatu wa salam anabi Zakariya ó ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó tó bímọ qala rabbi inni wahana al-'azmu minni ó ní wọ́n ọlọ́run bá mi inni wahana al-'azmu minni gbogbo egun ara mi ó ti wá di pé ó ti rọ̀ ó ti tẹ̀ anabi Zakariya ó ti ṣe kíni ó ti ń tẹ̀rìn ní ti ń tẹ̀ pa torí tí egun bá ti ìzà wahana al-'azmu la yastakimu sahibu tí egun bá ti tẹ̀ tó bá ti rọ̀ tó bá ti dẹ̀ kò ní dúró déédéé bí ìgbà tí ń bẹ ní ọ̀dọ́ mọ́ ó ní wahana al-'azmu minni
ṣe máa wọn arúgbó ẹ rí i pé eegun tẹ̀yìn tiwọn oye tó bá ti tẹ̀ wọ́n wá dàgbà tí wọ́n ń rùkú rìn tẹ́yìn bá dàgbà tán lábúlé ìyá tó bí ìyá di tèmi nísìnyí wọ́n ń rùkú rìn wọ́n sì ń bẹ láyé ní tèmi ṣe sọ yìí a sì sọ̀rọ̀ lọ́sẹ̀ tọ́lọ̀ wọ́n ní àfa àpamọ́ kan ránṣẹ́ tẹ́wálẹ̀ ẹ̀mí tí yaba jáde kó fẹ́ wá kí láti nulẹ̀ ẹ̀yin ọ̀nà mọ́ wọ́n rùkú jáde Ànábì Zakariya bó ṣe rí nìyẹn kò sì tí ì bímọ ìyàwó náà bí ó ní wọ́n ọlọ́wọ́ bá wọ́n mọ̀ pé yìí ti tẹ̀ yìí ti ń sọ ni pé tẹ́yìn bá ti tẹ̀ kéèyàn já kalẹ̀ washta'ala ar-rasu shayba gbogbo orun tó wà ní orí mi lára mi irun dúdú ó ti di funfun tẹ́yìn bá ti ṣẹ́ funfun tí irun ti di funfun kí là ń gbọ́ yé mẹ́yẹ àgbà ti dé. Ànábì Zakariya wa ni wàlámù akùnbidọ̀ àìkàrọ̀ bí shakiya àbí mi ò fàdúrà lẹ pé mo fẹ́ bímọ o mo sì mọ̀ pé yìí ní máa ṣàdúrà kọ́rọ̀ mi ó padà wá dàrú kọ́rọ̀ mi ó padà wá má lójútùú yìí ní máa ṣàdúrà kí n padà wá dolórí burúkú nú ayé yìí padà ní máa ṣàdúrà kọ́ wá di pé wọ́n mọ̀ ní bó ṣe wà yẹn lórí ibú ni kọ́dà wọ́n bẹ̀lọ́ ọlọ́run ọ̀gbà olóhùn mọ̀ pé bọ́n bá fàdúrà lẹ̀ wọ́n padà dolórí rẹ̀ ṣèkí yìí níbẹ̀ ni pé ẹni tọ́rọ̀ rẹ̀ dàrú ẹni tọ́ wà nǹkan tí ó ṣe kíni tí ó rí gẹ́rù mọ́ wọ́n fà ẹgẹ́ bí tá a sọ nítumọ̀ àṣàkà níbẹ̀rẹ̀ gẹ́rù mọ́ wọ́n fà àwọn yóò ní gẹ́rù mọ́ wọ́n fà ipe ó sì wàhálà wọn fún lọ́mọ olóhùn mọ̀ pé yìí ni wọ́n ṣàdúrà kó adé lórí burúkú bí yìí bá ń ṣàdúrà tó bá fàdúrà lẹ̀ yọ padà sórí rẹ̀ ọmọ ìyá mi máa gbàdúrà so ìtọ́lọ̀ ń wọ ní kọ́ ọmọ béèrè ọ wà lọ́wọ́ ẹ̀ yóò padà fún ọ nígbà míì kẹjọ bá fún ọ nìyẹn yóò sì fún ọ lè tọ́ dájú lọ àmàgbàdo nígbà gbàgbé èyàn ní ma ṣàdúrà kó dolórí burúkú wọn ní bàdúrà rẹ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ní orí rẹ ó ṣe pọ̀ sínú ayé àwọn nǹkan kéékèèké máa béèrè lọ́wọ́ Ọlọ́run àwọn nǹkan ńláńlá máa béèrè lọ́wọ́ Ọlọ́run bọ́jú bùkátà kan dẹ́rù bọ̀ ọ́ kò sí bùkátà kan tí dẹ́rù bọ̀ ìgbàgbọ́dọ̀ bó ṣe wò kó tó ọmọ ìyá mi Ọlọ́run lágbára láti ṣe ọlọmọfà sínú àwọn tí wọ́n fàdúrà lẹ̀ Suratu Maryam ayẹlẹ kẹrin mọ́jì àṣetánì ọkọ̀ lùwà débi pé àti sàdúà ọmọ ìyá ọ̀rọ̀ àdúrà kí lẹ́yìn mọ́ ẹ̀já wà nǹkan mi kọ́lọ́mọjì ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ẹlẹ́kẹrin ẹ̀yọ́mọ̀ ìyá mi min asbabi shaqa òun náà ni uququl walidaini khassatan alwalida سواء كان في الحياة على قيد الحياة أو كان ميتين nínú tí máa ń mú yàn di olórí burúkú nílé ayé òun náà ni kéèyàn máa pa ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́kún kéèyàn máa bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nínú jẹ́ kéèyàn máa jágbe mọ́ bàbá rẹ̀ àti yẹ́ kéèyàn ọmọ ṣépè ní bàbá rẹ àti yẹ kí bàbá yọ ọmọ sọ̀rọ̀ kí wọn ọmọ fèsì kí yàrá ọmọ sọ̀rọ̀ kí wọn ọmọ fèsì nínú tí sọyìn lórí burúkú ni jama nínú tí sọyìn lórí burúkú òun náà ni kéèyàn gbàgbé bàbá rẹ àti yàrá rẹ ti ń bẹ lọ́rùn kọ̀ọ̀rán tí wọn dépò tí ó ṣàdúrà fún wọn dépò tí ó ti sọdá kọ̀ fún wọn yìí máa ń da ọ̀rọ̀ yẹn rú láyé ń bí ni o ẹlòmíà ni ìyá àwọn àwọn òsì máa ẹ̀hìn bá wọn wá sí máa ń jẹ́ olóòtú ṣàdúrà fún wẹ̀ ọmọ olórí burúkú ni ìrántí bàbá rẹ̀ nínú àdúrà náà ẹni bá bá sọ olórí burúkú ni ìrántí ìyá rẹ̀ nínú àdúrà jojoojúmọ́ ni Allahumma ghfir lahu bàbá rẹ̀ nìyẹn Allahumma ghfir laha ìyá rẹ̀ nìyẹn Allahumma irhamhu bàbá rẹ̀ nìyẹn Allahumma bá ń kẹ́ bá ń fẹ́rí jì Allahumma irhamha dìmọ̀ bá ti ń ṣàdúrà sí fáwọn òkú rẹ̀ lọ́rọ̀ ló sì máa dayọ̀ sí torí tó ń fi ránṣẹ́ sí wọn yẹn nígbà tí gbogbo tó yẹ kó fún wọn wúlò mọ́ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run máa lékún kẹ́ wọn yóò máa lékún àánú rẹ̀ lérí wọn ìbí tí máa ń bẹ nínú náà Ọlọ́run yọ ọ́ kó nínú náà sàárè ìyá sàárè ẹlòmíì nínú wọn ìkẹ́ díẹ̀ lọ́lọ́run bá ọlá inú ìkẹ́ díẹ̀ ló fi sí pẹ̀lú àdúrà Ọlọ́run wọn máa promote ẹ̀ ìkẹ́ náà máa ṣe kíni yóò máa pọ̀ sí. ọmọ ya mi
àwọn afáàní especially ìyá rẹ̀ ìyá tó bí ọ ẹni bá ní ìyá láyé láàrin wa ń bí kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run opportunity ńlá ni o ẹni bá ní bàbá àti ìyá kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n sì wà láyé opportunity ńlá ni torí bàbá rẹ̀ bá jẹ́ kèfèrí àbẹ́lẹ́bọ oye àdúrà tí ọba ṣe ò lè wúlò kò lè ṣàǹfààní tí bàbá àti ìyá bá ń bẹ́lẹ̀ ayé èèyàn máa kẹ́ wọn èèyàn máa gẹ̀ wọn èèyàn máa tọ́jú wọn èèyàn máa ṣe dáadáa sí wọn èèyàn máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu èèyàn máa tẹ̀lé àṣẹ wọn gbogbo ọmọ tó bá ti ya aláìgbọ́rọ̀ fún yàrá àti bàbá rẹ̀ ẹ máa wọjọ́ ọ̀la rẹ̀ tó ti jẹ́ pé ìwọ gan lọ́wọ́ máa sọ fọmọ rẹ̀ pé mọ́mọ́ rí bínú mi dákun tó lọ ọlọ́mọ jẹ́ ń ṣépè lẹ́ ọ dákun tó lọ ọlọ́mọ bá ṣe dáadáa mọ́jì ní wọn máa bí mi sọ mọ́jì ń sunkún torí ẹ̀ tómi bá ti bọ́ lójú bàbá yà àti yá yẹn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí torí mú àfi tí bàbá yà àti yá yẹn bá tún ronú padà pé wọ́n lọ́n wọ́n sábà ń feréjì wọ́n sábà ń ṣàánú ẹ̀ bàbá tó ṣépè náà ló lè rí èpè lérí ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ torí tí ọba ti sọ lọ́lọ́wọ́ gbọ́ lójú jẹ́ pé wàá tá a ti ṣépè lọ́mọ tọ́ba ti rántí kó o ti sọ pé ọlọ́wọ́ wa gbogbo èpè tí mo sẹ́lẹ̀ mọ́jọ́ mú o ọlọ́wọ́ sì ni kò ní mú mọ́ torí náà àwọn àdúrà tí ma ń gbà ẹyẹ ìlérí ọmọ dáwọ́tìlú wà nídìí wà ń bẹ̀ tọ́ba ṣépè lè yóò mú tọ́ba ṣàdúrà fún ọlọ́wọ́ ó sì gbàdúrà náà tọ́ba ṣépè tọ́ba ṣàdúrà ọlọ́wọ́ ó rẹ̀ èpè náà kú kí ni rọ́ọ̀kan yọ náà ni làwọn tó bá rí ìgbà tí bàbá àtọ́ máa ń jà àwọn máa lọ lè bẹ bàbá yẹn pé bàbá dákun ẹ má wo tiẹ̀ ẹ bá ṣàánú ẹ ṣàdúrà fún ẹ fẹ́ díje yẹ wà níbẹ̀ tí wàá sọ ọkàn mi wàá rọ̀ báyìí ẹ lè pè wá nítorí ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti wá yọ ọdún sí ọ padà ọlọ́run gbàdúrà ẹ ọlọ́run ṣàánú ẹ gbogbo ìpè tí bàbá yẹn ti sẹ́ ọlọ́run ṣe kakó àdúrà òbí àti ìpè òbí kìí ṣe nǹkan kékeré o ṣe nǹkan kékeré o nabila wo bí náà ká má ṣe sọ o tábà ń bínú ká má dá sí kíní ní tá a máa sọ tó bá ti là á bàbá yìí yóò mú ni òbí mi dájú lé mi pé tó bá là á má tó bá ní à dákun ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ ìpele léyìí àní bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀ alamasi wa lórí burúkú jama èyí tó rí burúkú bá wa padà wá ran ọmọ yẹn tí ò ní ràn wọn náà ntọ́mọ̀ ro nìyẹn tọ́ba ní kò ní rí bá ti ṣe tí ọba wa rí bá ti ṣe mọ́ ṣé yọ ràn wọ́n náà àbí ò ní ràn wọ́n lọ́jọ́ alẹ́ ẹ̀yin ọmọ ya mi ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa wọ́n mú àyà wa Ànábì Ìsá ó ní àmọ́ra ní rọ̀bì ó ní ọlọ́wọ́n bá mi pa mí láṣẹ wà bárọ̀rà àyà àmọ́ra ní bilibir wà bárọ̀rà mi walidati walam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run ọba aláà ní kí n jẹ́ ọmọ dáadáa fún ìyá mi èmi ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run pa mí láṣẹ wípé tí n bá ti bẹ̀rẹ̀ sí wà pẹ̀lú ìyá mi kí n máa ṣe dáadáa sí torí bẹ́ẹ̀ ọlọ́run ọba aláà ò ṣe mí ní ọmọ àta ọmọ burúkú àtọmọ olórí ibú nítorí pé èmi ọmọ ṣe dáadáa sí ìyá mi torí ẹ lọ́lọ́wọ́ bá aláwọ̀ fi ṣe mí lórí burúkú ọmọ ẹni bá ti ń sa burúkú sí yẹ kí ni ìdàkejì ọ̀rọ̀ yẹn jama yọ ìyá olórí burúkú tó kù láyé ìyá rẹ bàbá rẹ ẹ má fi ọwọ́ kékeré mú ọ suratu Maryam aya 32 lọ́wọ́ Ànábì ní kullu dhunub Ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ akhirullahu minha ma sha'a ila yawmil qiyamah èyí tó bá wọ ọlọ́wọ́ bá ń bẹ̀ ọlọ́wọ́ fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ kò ní jẹun tó ń yá yọ sọ ya rẹ̀ di ijọ́ al-qiyama illa uququl walidayn àmọ́ kéèyàn ṣe ìyá àti bàbá rẹ̀ kéèyàn gbomi lójú òbí ẹ̀ kéèyàn gbóbi ẹnu jẹ́ ọlọ́run ò ní fi yẹn lẹ̀ lójú àlìkìyàmà kéèyàn tó jẹ ìyá yẹn nìkan o yọ àtàyé ni ó ti jẹ̀yàn ń yà kéèyàn tó dọ̀rùn o ò lè escape rẹ̀ àbí táwọn bàbá yẹn àti ìyá yẹn gbóbi ọlọ́kùn tọ́ba ilé dáhùn ló bá bí ọ tọ́ba ilé fẹ́ ní gbá ilé ayé mi ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà kó tó di tọ̀run kọ́lọ́mọṣẹ́wá ní olórí burúkú ọlọ́gbára ọlọ́run ọba. فإن الله تعالى يؤجله لصائبه في الحياة قبل الممات kótó kú lọ́wọ́ bá aláwọ̀ ti bẹ̀rẹ̀ sí jẹ níyà ẹ lè wo àwọn èèyàn tí òbí wọn banújẹ́ lé wọn lérí ẹ lè rí olóríire láàrin sẹ́ńpá sọlẹ̀ kan pé èèyàn lówó lọ́wọ́ kò ní kọjọ́ olóríire èèyàn kọ́lé kò ní kọjọ́ olóríire èèyàn bímọ kò ní kọjọ́ olóríire
orí burúkú yẹn yìí máa ń wà nù ara yẹn ni èyí wá jìyà rẹ̀ láyé kó tó lọ́run. Ọlọ́run ọba àlá kọ́mọ́sá ìmú wa dé kọ́lọ́run ṣàánú wa kọ́mọ́sá fi ìfẹ́ àwọn òbí wa sínú ọkàn wa kọ́lọ́run kó fi ìfẹ́ àwọn òbí wa sínú ọkàn wa kọ́lọ́run jẹ́ àlè máa ṣe dáadáa pẹ̀lú wọn. àwọn ọmọ tiwa náà kọ́lọ́run fìfẹ́ tiwa náà sẹ́mi tiwa náà kọ́lọ́run jẹ́ wọ́n lè máa ṣe dáadáa pẹ̀lú wa. ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́rùkù húdàlá if'al taf'al. wọ́n ní inú tí máa ń sọ̀yìn lórí búláyé òun náà ní kọ́lọ́run ọba àlá ò gáìdì pé eléyìí ní ìmọ̀nà kéèyàn sì sọ pé tọ́lọ́wọ́n bá yẹn òun ò ṣe tẹ̀gbọ́n bá aláàgá ìdíwá ló ti sọ Kùránì kalẹ̀ àdísì àwọn òfin rẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ máa kírun oṣù lóòkì ó lè dolóríire ọlọ́wọ́n ní ẹ gba àwẹ̀ oníwọ̀n máa jẹun lọ́sàn Ramadan bó lè tó fẹ́ dolóríire tẹ́lifù húdàlá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní ọmọ sọkùn ẹbí pọ̀ olóòso ọlọ́wọ́n bá aláàní látàfàl ọ gbọ́dọ̀ pààyàn ọ ń pààyàn ọlọ́wọ́n ní ọ gbọ́dọ̀ ṣẹbọ ọ ń ṣẹbọ ọlọ́wọ́n ní ọ gbọ́dọ̀ ṣe sìná ọwọ́ ní sìná ni wọ́n fẹ́ máa ṣe ọlọ́wọ́n ní ọ gbọ́dọ̀ wò kó ìwọ lọ́wọ́ máa wò ó ti fi húdàlá ó ti fi gáìdì ọlọ́run lẹ̀ guidance of Allah you have left guidance of Allah Quran guidance ni ó ní dhalikal kitabu la rayba fihi huda lil muttaqin ọlọ́run ní ìmọ̀nà ni òun ní ọmọ gáìdì yìí ẹni bá ti ní Kùránì ọ̀gbọ́dọ̀ gáìdì wọn yí pé òun ọmọ ṣe tó bá ti wù òun ni tọ́lọ̀ bá ní ká ṣe òun ò ní ṣe tọ́lọ̀ bá ní ká má ṣe ìtọ́lọ̀ ní ká má ṣe lòun ṣe kí ni lòun má ṣe. ẹ kàn já wo ìwòkú wò lásán ọlọ́ni mọ́ wò kú ó ní kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu ọlọ́wọ́n bá ní mọ́ wò kú wọ́n ní ṣé èyí lè wá gbé fóònù lọ́wọ́ kéèyàn mọ́ wò kú kẹ́ni kan sọ pé òun ní fóònù lásìkò yìí wọ́n wò kú kó ń tọ̀ wọn náwọ́ ìdí sọ ni pé ìtọ́lọ̀ ní ọ̀dà òun ti sọ ní ìtọ́ sí kíni ìtọ́dà aláàní ọ̀rẹ́ ju ọlọ́ọ̀rẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ ní problem ẹ̀dọ́jà aláàkọ́sọ lókun gbogbo tá a lásọ ní Quran kéèyàn máa fojú kékeré wò kán bẹ̀rù yìí máa ń ṣe okùnfà orí ibú fún yàn ilé ayé díẹ̀díẹ̀ náà lọ́mọ wò títí tó fi jálu agbami àwọn olórí ibú tabayẹ ti jásíbẹ̀ báyìí àti padà mẹ́rin dísẹ́ wọ́n náà dára wọn nìyẹn ẹ má jẹjẹ kú jẹ ẹ má mọ ogún mu èèyàn gbọ́dọ̀ fojú kékeré wò kúlù min tayyibat ọlọ́ni dáa nìkan lọ́dà ni ẹ má jẹ gbogbo àwọn tí wọ́n mọ ogún mu kí náà padà dà olórí burúkú padà dà láwùjọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala lẹ́yìn obìnrin ọlọ́wọ́n bá ní ẹ̀bùra àwọn tí wọ́n bóra kí wọ́n padà dà wọ́n padà dé olórí burúkú láwùjọ ni torí àgbọ̀dọ̀ sọlọ́wọ́n bá lẹ́nu yẹn yóò padà fà á lọ sọ́dọ̀ àwọn olórí ibú òun náà padà wá sórí ibú pẹ̀lú gbogbo òfin ọlọ́wọ́n ọba gbogbo òfin ọlọ́run fa salihatu qanitat ọlọ́run bá ní àwọn obìnrin dáadáa làwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọkọ wọn wá ní ìwọ ti kàwé ìwọ ti kéwú ìwọ ti lẹ́wà ìwọ níṣẹ́ olówó ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ pàṣẹ fún ọmọ àwọn ìmọ̀ pàṣẹ fún mi nínú ìyàwó kí ni wọ́n padà dà olórí ibú ni wọ́n padà dà. ọlọ́run bá aláwo ní famani tábà àwùdáyì ọlọ́run ní mọ́ gbowó èlé táwọn gbọ́dọ̀ ti sọ́nù kọ́ra ìpín wọn gbowó èlé àwọn tó gbọ́dọ̀ gbowó èlé kí náà gbọ́dọ̀ dà olórí burúkú wọn gbọ́dọ̀ dà ọlọ́run bá ní ẹ má ta tẹ́tẹ́ àwọn tó ń ta tẹ́tẹ́ kí ni wọ́n gbọ́dọ̀ dà wọ́n gbọ́dọ̀ dà lórí burúkú ni gbogbo nǹkan tán ìbànújẹ́ depression ìmí ọ̀padà kókòsó yóò padà parẹ́ yóò jìyà ayé tó lọ lè jìyà ọ̀run gbogbo wọn padà dólòsì àwọn ní gambling orí burúkú yẹn làwọn òyìnbó wá gbé dánìsì tí wọ́n wá ń patronize táwọn yẹn ń patronize wọn orí burúkú yẹn làwọn òyìnbó náà spread sílẹ̀ ayé 80% internet jama gbogbo ntọ́lọ́wọ́n bá aláàánú ọ̀dà ni gẹ́rù hadiyilá wà hadiyi rasulu sàṣà ẹ má wà wọn mọ́ràn o wọn náà mọ̀ wúra rẹ̀ news mọ̀ ń wò sẹ́yìn lè wá wo news kọ́ mọ́ wọ àwọn obìnrin tí wọ́n sọ news bí yà ń gbọ́rọ̀ yìí ẹnu pé kò fi kankan bọ ọrùn lásán bọ́ bá ti wọ ọ padà ẹ̀san rẹ̀ ń bọ̀ wàhálà ń bọ̀ ó lè má jẹ́ àárọ̀ yìí ó lè má jẹ́ ọ̀la àfi tọ́ bá dé ti túbà lóko ọlọ́run ní pàṣẹ káwọn nǹkan tó wá pàṣẹ káwa fìtọ́ ọlọ́run lẹ̀ fìtọ́ ọlọ́run ṣe kankan
pé kùránì ọkàn wà fún kákan máa kà á ní òfin rẹ̀ yẹn ẹni bá fẹ́ ni kó lò ó. ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá ní fáwọn ní tábà áhùdáì ọlọ́wọ́n bá ní mo ṣe gáìdì yẹn ẹni bá ń tẹ̀lé ìlànà tí mo là kalẹ̀ fala yadillu wala yashqa ọlọ́wọ́n bá ní kò ní sọnù dépò tí ó ṣe oríbo àmín tí o bá ti tẹ̀lé hadiyullah hudallah kí náà padà sí gbẹ̀yìn yóò padà dé lórí burúkú láàfin bùkátà kádàmù tó lọ́wọ́ bá wa ká máa rọ́jú tẹ̀lé òfin ọlọ́run torí àlàáfíà ara wa. suratu Taha aya 123 lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹfà min asbab shaqa ijtinabu halaqat dhikri wal mawa'id wa halaqat al-ilm kéèyàn máa jìnnà sí ibi wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run bá a ṣe jòkó lẹ̀ fẹ́ẹ́ gbọ́ àwọn àtàwà ládùúgbò yìí kọ́ yìí ẹni àwọn àtàwà ládùúgbò yìí kọ́ yìí ẹlẹ́mi ọmọ kọjá lọ yóò gbé ọ̀rọ̀ wà sí lọ́wọ́ kan bí ayé dẹ́sì tíráṣì tí wọ́n yìí tìmí tí mo ti ṣe wàhálà lọ láti ẹjọ́ Monday Saturday mo tún ṣiṣẹ́ ẹnìkan wá ní kí wọ́n wá lé kọjọ Sunday mo jọ ara ìbò yẹn mi ò sinmi náà lọ́lẹ́ kí ó láàárọ̀ lọ́lẹ́ kí ó lọ́sàn-án lọ́lẹ́ kí ó lálẹ́ ìyàwó rẹ̀ lọ́wọ́ àzí àwọn ọmọ rẹ̀ lọ́lẹ́ kí ó lọ́lẹ́ ká Kùránì ká lọ́lẹ́ ká díìsì Oriburuku ti súnmọ́ yẹn. Allah ló sọ bẹ́ẹ̀ Allah ni gbogbo ẹni tí ó bá ti wáyé ọmọ lọ́lẹ́ gbọ́rọ̀ lọ kò síbi òsèlú lórí ibú. ọlọ́wọ́n bá ní mọ́tẹ́kẹ́rì eré ànábì dákun máa rán wọn létí o ṣé ẹ̀rọ pé ká máa láǹṣẹ́ wá sí fáwọn yẹn ẹ̀rí pé tọrọ rùn kéèyàn máa travel káàkiri kọ́ máa rìn káàkiri ẹ̀yọ́ kàtírà mọ́júmọ́ tọ́ba ti dàárọ̀ àárọ̀ ọmọ gbóná ẹ̀dùn bọ́ sínú mọ́tò òun tó máa gbá yín tráfíkì tó mú ọmọ ìyá mi nítorí kí ni ṣe fi káwa náà káwọn bá dọdọ ní burúkú ni ẹni bá ti kéwú ọlọ́run náà wọ́n bí wájú àlèkè àmọ̀ pé ẹ̀yin tẹ́ ké sẹ́ ṣàlàyé á sì bí àwọn tó ń ṣàlàyé fún náà pé sẹ́yìn náà sẹ́ gbọ́ sẹ́ lò ọlọ́run fadakir ọ̀rẹ́ ànábì mọ́jọ́ rẹ̀ ọ́ fadakir máa rán àwọn èèyàn létí nǹkan ọlọ́run inna fa'ati dhikra ìrántí yẹn máa ṣàǹfààní fún wọn sayadhakkaru man yakhsha gbogbo àwọn tó bá níbẹ̀ ọlọ́run lára láàrin wọn ìrántí yẹn máa ṣàǹfààní wọ́n máa rántí ọlọ́run wọ́n máa ṣe dáadáa wọ́n máa ronú pìwàdà wa yatajannabuha al-ashqa yatajannabu dhikra ọlọ́run ṣe rí àwọn tó bá sórí ibú wọ́n máa rí wáàsí sáni tó bá gbé wáàsí sínú inú tífì anẹgbẹ́ gómẹ́ ẹ fi pàṣọ sí abájọ́ máa dẹrùn náà báyẹn sí ọgbẹ́ ọwọ́ náà yẹ́wọ̀n ní sàárè tóun dé sàárè rí afáyẹ̀ máa dẹrùn báyẹn mọ́sẹ̀ di wá aṣáájú afáyẹ̀ sí mímọ́ o afáyẹ̀ ká máa dẹrùn báyẹn yóò ní mo ti sọ fún ọ mo ní àfa rẹ yẹn mo máa sẹ́ni lẹ́kítọ̀ rẹ̀ sí mi mọ́ àbí ọlọ́wọ́sẹ̀ alólórí burúkú jàmbá olówó gbọ́dọ̀ lọ́mọ ní ẹ̀fọ́ sọ̀rọ̀ lọ́mọ ọlọ́wọ́ lọ́sẹ̀ ìjọba ha al-ashqa ọlọ́wọ́ bá ní àwọn nǹkan òní máa jìnnà sí díkìrọ̀ ha tó wà ń bẹ̀ ya'udu ila díkìrọ̀ ẹnìkan òní máa jìnnà sí ìrántí ọlọ́run àfàwọn olórí burúkú tí wọ́n ní inna alhamdulillah tó bá ṣe wà mọ́sálásí gan wọ́n ní inna alhamdulillah lórí pé wá sí wọn fẹ́ ṣe yóò sì nàró tó bá gbé fóde báyìí lọ rí yẹ a ní ìrísí èmi ni wọ́n máa bá wí yẹn wọ́n máa bá mi wí ìmọ̀ tí mo ṣe fún wọn àwọn èèyàn sọ̀rọ̀ mi fún wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò sọ̀rọ̀ rẹ fún wọn àbá nkàdíra ni wọ́n ń ṣe nígbà tí ọmọ ti ń ṣe ní inú lílá ìdá gbogbo àwọn ẹni rẹ ẹ máa ní wọn lẹ́kṣọ̀ ń bẹ bàbá kan bẹ mí sè láti Badagry wọn ti wá mi ẹlòmíín sì ń bẹ síríìtì yìí ti ń lọ tiẹ̀ ọmọ ya ìrántí Ọlọ́run ẹnu wọn bá wẹ́rẹ́wẹ́rẹ́ tí kálukú àwọn afáàsùn náà ń sọ yìí àwọn èèyàn tí wọ́n máa ń bẹ́ kálẹ̀ wọn pọ̀ but àwọn tí wọ́n ń sàǹfààní bẹ̀ lérí mídíà millions of people Ọlọ́run ti lo wá sí ní sábàbí fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti kúrò nínú àwọn olórí ibú tí wọ́n ti dolórí rẹ̀
ipe lẹ́tọ̀ àwọn afásúná tá ń gbọ́ o kọ́dà àwọn mẹ́wàá lábúrò ipe káwọn tó kù ní Nàìjíríà àwọn ìsàlù súnà nígbà táwọn dábúrò tán lọ́lọ́run ṣàánú àwọn gbọ́ wáàsí àwọn òyìnbó àwọn rí pé ìdá àwọn afásúná sọ ní Nàìjíríà kankan náà ni o wọ́n sì wá padà wá sọ́dọ̀ àwọn afásúná ìpẹ́ ẹja máa gbọ́ tí náà báyìí àdókò ẹ̀rùn kan wí ogún tẹ́lẹ̀ ní àwọn afọ́ olórí burúkú ẹ̀wọ̀n ìjà mọ̀ gbọ́dọ̀ gidi lẹ́sọ̀ sàbùkù tó wọn fẹ́ tọ́sẹ́ olórí ibu ti ń wọ olórí ibu ń kún ara yọmọ ní wọn wá ń gbára lẹ́lọ́ tó ń sọ yìí ọlọ́run bí ayé wa o ọlọ́run bí ayé wa tálọ́dá ayé ọlọ́run sọ alẹ́ lórí burúkú jọ ọlọ́run wà làwọn náà ń bẹ̀ ọmọgùn ọ̀sẹ̀ mọ́ ẹ̀yọ́ ọmọ yá mi nílẹ̀ sí wa ẹ̀jẹ̀ adúpẹ́ pọ́lọ̀ sọ wá ní adùn sínú ọ̀sẹ̀ wa ìdókù ni pé bó láti mẹ̀ntẹ́nì ẹ̀ láti ṣe kí ni láti maintenance ló kú bá jẹun tí ìbá kọ́lé tán kí ló kù lẹ́yìn lẹ́yìn maintenance ló kú bá jẹun ètò gájú mẹ́ làdúà kọ́lọ́n kọ́ bọ̀ maintain ìmánì ẹ̀ ọlọ́run lọ́lọ́kan o masadua ọlọ́run ọba ẹ̀sìn má fi àwọn tí ò tí ma ẹ̀ má fi wọ́n sí ẹ̀yẹ́ ọlọ́run ọba kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ọlọ́run bẹ́yìn náà ṣe rí lánàá nìyẹn ká tó fàyìn yọlá rẹ̀ afàyíyọlá gbogbo àwọn fàwáyọ àwọn ọmọdé àwọn sẹ́yìn mísì ni wọ́n ní àwọn kankan rí súnà láti kékeré tí wọ́n ò ṣe bídíà ń lọ sáwí wọn lùlù ká máa fọwọ́ gbáyà káàkiri máa fọwọ́ gbáyà láti kọ́ rẹ̀ ẹ máa fò sókè níwájú mọ́tò sẹ́wù àwọn lè rárá bàbà ọlọ́run sọ wa ń bí aburú yẹn mọ́jà padà bẹ́ẹ̀ mọ́ ẹ̀yọ́ máa yá mi ìmọ̀lẹ́lẹ́ gbọ́dọ̀ ọlọ́run máa ń ló sábàbí téèyàn fi wà nínú ìjọ olórí rẹ̀ torí pé gbogbo ń ta àyàlẹ́ ní ọ̀rọ̀ la gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tí aláàrùn ṣèbádà níwọ̀n bá tá à ń ṣe ọ̀rọ̀ la ṣe kíni ọ̀rọ̀ la gbọ́ àbí káwa náà máa sọ̀rọ̀ yẹn fáwọn ẹlòmíì náà wá sí ọgbọ́dọ̀ súnyàn kání kọ́ ọmọ bọ̀ wá kí wọ́n lẹ pósítà pé wá sí ìsúláṣù lágbájá ń bọ̀ oye wọ́n ti wá pariwo lórí rédíò tẹlifíṣàn ọwọ́ adébẹ̀ ọwọ́ abéyàn kan kò ní ọlọ́mọ dúpẹ́ tí mo bá yàn kan ẹnìkan yẹn fèsì ẹ̀ ẹnìkan yẹn fèsì ẹnìkan yẹn kò síbi tí o lè gbéṣẹ́ lọ́wọ́ bá dé ó lè jẹ́ pé ẹyọ kan tó ṣe yẹn náà lọ́wọ́ bá aláwọ̀ fi gbàṣẹ́ rẹ̀ ọlọmọsá fún wa ní ìkíláàsì kọ́mọ̀dé wà tó sọ wa náà oye yóò tẹ bá wọlé ayé nígbà míì yóò fẹ́ pé sọ èyí mélòó ni wọ́n gbọ́ dá sọ báyìí àròbù bá sọ kálukú ọmọ pé Allahu Akbar àwọn ọmọ méjì báyìí ẹni wọ́n kú ní mọ́sálásí ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ mi ọmọ sí bí wọ́n ṣe ń wá yẹn náà tí wọ́n ń gbọ́ yẹn ẹ máa sọ nínú mẹ́wàá tó bá gbọ́ méjì tẹ́ ẹ bá sọ kò ní gbọ́ nínú mẹ́wàá tó bá gbọ́ ẹyọ kan tẹ́ ẹ bá pé ìpàdé wá sí kò ní gbọ́ ẹyọ kan yẹn kátó wá pé kò sì ẹ̀sìn tó kan wà fà kí wọ́n sọ ní títí ẹ̀ wa ma alayka illa al-balagh ọlọ́wọ́ bá aláàkọ́mọ́sá jí ẹni tí ń sọ àti ẹni tí ń gbọ́ ọlọ́mọ́sá sọ gba lórí rẹ̀ suratu al-A'la ayé ẹlẹ́kẹsàn ẹlẹ́kẹwàá ọlọ́run fi ní gbogbo àwọn olórí ibú wọn máa rí ìjókòó ọlọ́run ìjókòó ìrántí ọlọ́run wọn máa rí sá ẹlẹ́kẹjẹ muharabatu da'wa wa du'a kéèyàn ó gbéra rẹ̀ kalẹ̀ ní ọ̀tá fún àwọn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run kò sí àdúgbò tí ẹ̀ ní rí kò sí àfa kan ṣéwù kan òsítàsì kan ní àgbáńláyé tí ò ní rí àwọn tí wọ́n máa takù rẹ̀ ládùúgbò rẹ̀ tí ò ní rí àwọn tí wọ́n máa takù rẹ̀ nínú àwọn tí wọ́n kírun lẹ́yìn kò sí ọgbọ́n tó fẹ́ dá sí kò sí bó ṣe fẹ́ mọ̀kíwú tó kò sí bó ṣe fẹ́ nímọ̀ tó kò sí bó ṣe fẹ́ máa sọ tó kò sí bó ṣe fẹ́ níwà tó kò sí bó ṣe fẹ́ jẹ́ ọlọ́rẹ tó kò sí bó ṣe fẹ́ jẹ́ onípẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ̀hìn àṣetáni ó gbé àwọn kan dìde wọ́n máa takù rẹ̀. ẹni tó ń nàró láàrin jama tó sì ń takò aṣíwájú sólórí rẹ nìyẹn jama olórí ibu ìwọlọ́wà ṣe sùúrù ọwọ́ ara ti pé abdullahi bin Ubay bin Salul eléré àwọn mọ̀nàfìkì kèé tó ti sáfẹ́ lẹ́ẹ̀kejì kèé tó ti sáfẹ́ lẹ́ẹ̀kẹta abdullahi bin Ubay bin Salul kí tó ti sáfẹ́ lẹ́ẹ̀kẹrin sáfù alákọ̀ọ́kọ́ ni máa ń tòsí kó
kò kì í tó sẹ́gbẹ́ ọ̀tún kò kì í tó sẹ́gbẹ́ òsì lẹ́yìn ànábì direct àgbà olórí ibùsì ní gbogbo àwọn ará Mádínà pátá òun ni olórí ibù number 1 tani bá sì yí padà tí bá ń sọ̀rọ̀ Ọlọ́run yọmọ mìírí yọmọ ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n wà ashqan nas fil Madina tí ẹnìkan bá ti wá nàró bọ́ọ̀rọ̀ kan lọ́nà ró mọ́ ládùúgbò tó ní usas èmi àti yín àjọ kẹsẹ̀ bọ́nù ó gba ibi alájọṣe dáwà ni èmi ò gbà fún yín ọmọ ìyá mi yóò máa bá wọn kan sọ̀rọ̀ bí abúlé báyìí náà ṣe ń bá wọn kan sọ̀rọ̀ ipe ọ̀gá wa yẹn sẹ́yìn orí láì fi dáwà lára ẹ̀ sẹ́yìn orí láì fi dáwà lára ẹ̀ wọ́n ṣe é ṣe débi wọ́n tó parọ́ mọ́ ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipe Sọfùwánù bá ìyàwó Aisha lásìkò wọ́n tún sọ káàkiri Madina ipe ọlọ́mọdé àṣà àgbágò kẹ́nìkan máa sọ ládùúgbò pé wọ́n ní báyàwó ìmáàmùsùn ìyàwó sáàsùsùn ìyàwó ṣéwùsùn ẹ wo bí kìíní ó ṣe burú tó ẹ wo bí ó ṣe káyẹ̀ látó ànábì ṣe sùúrù láti fẹ́ fi tánìsì ìméjì ànábì sallallahu alaihi wasallam nígbà bá ti ní kí wọ́n bá yàwó Àìṣà lásìkò ṣìnà ẹ̀dá kùn kí ló tún kù mọ́ dáwà tí wọ́n nìyẹn ẹgbẹ́ tí ọlọ́wọ́n bá wà lá wọ́n yíyọ́ rẹ̀ yìí débi pé ó affect àwọn sàábé míì tí wọ́n ṣe mọ̀náfìkì táwọn náà rò pé kí ní ìjọ bẹ́ẹ̀ wọ́n yíyọ́ rẹ̀ yìí débi pé kọ́lọ́wọ́n tó wá sọ àyàkálẹ̀ nígbà wọ́n yà sọ kalẹ̀ làwọn tó jẹ́ sàábé gidi làwọn yẹn túbọ̀ lọ́dọ̀ ọlọ́pẹ́ àwọn náà sì rò ó gẹ́gẹ́ bí táwọn àwọn èèyàn ń wí káàkiri ẹ rí àwọn mọ̀nàfíkì yẹn àwọn orí tọ́lọ̀ ń sọ yẹn wọn ò rí sí kankan bọ́dọ̀ bá ti wá rí báyìí jàmbá wọ́n dò tí mo pèpè àyè pé kò sí bẹ́ẹ̀ sọ pé àwọn èèyàn jọ tẹ̀ ní rọ́dàrú kò sí bẹ́ẹ̀ ṣe wà láàrin ìlú tẹ́ ní rí àwọn kan tí wọ́n jẹ́ olórí burúkú tí wọ́n ní àní dáwà yẹn sí àwọn fẹ́ ṣe kíní àwọn fẹ́ ti wọ́n mọ̀ wá láìfi rẹ̀ tí wọ́n bá rí wọ́n daṣọ láìfi mọ̀ ọlọ́run tí ó ṣàìsì tọ́jú pé kò sẹ́ tó lè yọ ọlọ́run yẹn lẹ́yìn ọlọ́ olórí burúkú yóò fírèmù tán yẹn yóò kọ̀nfíṣì àwọn yẹn tí wọ́n bá sọ̀rọ̀ ìsáwọ́sọ sítírà lálẹ́ kọ́ báyẹn àwọn yẹn máa ń esa kàdẹ́kà ni wọ́n lẹ́yìn náà wọ́n ní tẹ̀sí rẹ̀ wọ́n ti dọ̀tí ọkàn ẹlòmíì débi pé níbẹ̀ náà àwọn àfáà tí wọ́n ń ṣe ayé láǹfààní lọ́wọ́ báyìí parí lérí whatsapp rẹ̀ yọ dìlì tẹ̀ ní pé ada dọ́lù mọ̀tẹ́lì wàhádà mọ̀yẹ tó sì mọ̀ pé inú àwọn tó bí ní ìmánì òun ní ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìdí wọ́n wá ń sọ nípa rẹ̀ yìí kọjá lójú torí àwọn dáwọ́ ìmùnàfíkún wọn kàn yí náà ni wọ́n dẹ̀ sọ́dọ̀ tọ́ sí ti àwọn eléyìí olórí burúkú ni wọn nínú àwọn ọ̀gá wọn náà ní Dáaru bun Salim Dáaru bun Salim ó jẹ́ àgbà olórí burúkú ní àwọn kèfèrí tí wọ́n fẹ́ bí dáwà Ànábì sọ́ọ̀lì wò ẹ̀yin náà lẹ́ ní ẹ̀gbà fún Ọlọ́run ọba ó dìgbà tá Ànábì sọ́ọ̀lì bá mú rànkúnmí jáde nínú àpáta ó dẹ̀ bẹ̀ Ọlọ́run ọba Ọlọ́run sì mú rànkúnmí jáde nínú àpáta lóòótọ́ ó sì ní rànkúnmí lélẹ́yìí o nàkọtà láàyè ọsùnkùyàhà rànkúnmí lélẹ́yìí o ẹ wá rí omi tó wà lódò yẹn Ọlọ́run wá ní ẹ máa mú mi jọkẹ́ yẹn aráàlú jọkẹ́jì oyè ẹ ní lódò rànkúnmí nìkan ní òbí gbogbo omi yẹn o torí yín máa mú mi gan èyí lẹ́sìn béèrè ẹ̀ fakadhabuhu fa'aqaruha Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní kadhabat Thamudu bitaqwaha idh inba'atha ashqaha wọ́n wá pètèpètè pé àwọn òde pa rànkúnmí Ọlọ́run rànkúnmí tọ́lọ́run fẹ́ fi tó fi ran Ànábì Sọ́ọ́líhù lọ́wọ́ ipò olódodo ní lérí dáwà àmúgbà àwọn náà láwọn gbàgbọ́ ó dẹ̀ jáde tán àwọn kan tún láwọn gbàgbọ́ mọ́ wọ́n tún wá ní ìdáhùn tó ṣe ni pé àwọn máa pa rànkúnmí Ọlọ́run bá ní wọ́n sì pe àwọn ìjọ Samud wọ́n pe Ànábì Sọ́ọ́líhù nírọ́ olùgbẹ́rùgbárí ni wọ́n o idh inba'atha ashqaha olórí burúkú àárín wọn lọ́nà ro faqala lahum rasulullahi naqata Allahi wa suqiyaha òdíṣẹ́ ti sọ fún wọn yìí pé omi yìí máa mú o omi odò yìí máa mú o fakadhabuhu fa'aqaruha wọ́n pè ní rọ fa'aqaruha wọ́n padà wá para nkúnmí náà tálọ́pàá láàrin wọn jẹ́ máa ashqaha olórí burú àárín wọn olórí burú lọ́wọ́ bá aláàgbé
gbogbo ẹni tí máa ń dí àwọn ànábì Ọlọ́run lọ́wọ́ àtàwọn àfẹ́sì kò lè Ọlọ́run lè yọ àfáàní ọmọ rẹ̀ gbogbo àwọn tí wọ́n àtàkì àwọn àfẹ́sì ẹ máa wọ àtibọ̀tán wọn àbí tó bá túbá ẹnìkan ò ní máa àtàkì àwọn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run àfi olórí burúkú Ọlọ́run ní apàdà jẹ wọ́n yà náà Ọlọ́run la apàdà jẹ wọ́n yà Ọlọ́run bá aláàkọ́mọ́sá ìṣàánú wa níparí ọ̀rọ̀ mi ẹlẹ́kẹ̀ẹ́jọ da'watul mazlum ala zalim mọ́sàbòsí fáwọn èèyàn o èyí tó kéré jù ní àbòsí tó sì tóbi lọ́dọ̀ Ọlọ́run tá a máa ń ṣe òun náà ni ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ká máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn níta sì ń sọ yẹn kò dá wa lójú ọmọ ìyá mi Yorùbá náà máa sọ wa ní wọ́n fa tiẹ̀ lọ́wọ́ àbí wọ́n ní máa sọ wàláhì ọ̀rọ̀ ńlá ni Yorùbá ní máa ru ẹrù ẹlẹ́rù kan wá fa tètè dání wàláhì ọ̀rọ̀ ńlá ni ẹ̀yin umahati wa ẹ̀yin ìyá wa lóbìnrin ẹ̀yin brothers wa ẹ̀yin bàbá wa Ọlọ́run wọn máa bínú sálómi látòkè sámà lérí kẹ́límà ẹ̀yọ̀ kan tó sọ nǹkan tó mọ̀ nípa ẹ̀ ó sì ń gbé káàkiri ipe bẹ́ẹ̀ lórí wọ́n ní lágbájá ọ̀pọ̀ àyàn àwa bí ọgbọ́n náà ni síbẹ̀ ni ọlọ́mọ wọ́n yìí tó wà ń sọ dọ́ọ̀mọ̀ wọ́n lágbájá wọn ni ó lè ní àwa ní sí òṣojú rẹ̀ tó fi gbé àní wọ́n ní náà ni ha ó kéré láwọn àmọ́ tóbi lọ́dọ̀ Ọlọ́run kéèyàn ya inú kó sì máa sọ tí ò nímọ̀ nípa ẹ̀ ẹnìkan ò ní sẹ́rí àpò lórí burúkú jàmbá torí ó ti ṣàbòsí fún tọ̀ nínú àwọn ìran àbòsí òun náà ni kọ́ ọmọ bọ́mọ ìyá rẹ jẹ́ lẹ́yìn àbòsí ńlá ni ẹni yẹn tọ́ba yìí lè gbọ́ tọ́ba yìí lè ṣépè lé ọ ìpè yẹn máa mú ọ ọmọ ìyá mi ìpè yẹn máa ṣe kí tọ́ba parọ́ ọmọ yẹn tọ́ba ṣépè lé ọ yóò mọ̀ torí mọ̀dúlùmù ni ó ṣàbòsí fún thalathu da'awati mustajaba àdébí láwọn àdúrà mẹ́ta kan bẹ tí wọ́n bá ti lè ṣẹ léyàn tí wọ́n bá ṣépè léyàn yóò mú àwọn mẹ́ta da'watul mọ̀dúlùmù mẹ́ta ṣàbòsí fún àbòsí ni kò parọ́ mọ́ yẹn tí kò bá rí bẹ́ẹ̀ tó tó máa fi lè ṣépè lé ọ ọmọ mọ́ ọ. lẹ́yìn náà káwọn èèyàn kó àmánà fún ọ àmánà wọ́n ní ẹ bá wa kọ́ ilé yìí gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bọ̀ ṣiṣẹ́ wọ́n ń làágùn ní òfin olówó sẹ́wọ̀n engineer mi ń bẹ tó jẹ́ pé wọ́n máa wá ojútùú sí àárẹ̀ tó mú àti báyìí rẹ̀ ṣe padà wá dàrú wọn ò ní mọ tó ṣe gbogbo tó fowó kọjọ láyé ìlọ́mọ àtàkùn tó jáde láyé látara àwọn labour mẹ́rin tí wọ́n gbà ṣiṣẹ́ tó yẹ kó fún ní 5,000 tó fún wọn ní 2,000 naira tó tó bá padà yá máa padà máa rí yín àfijọba rí wọn lọ́la èpè máa ń da dẹ́kìn wo èpè ẹni tẹ̀sán bó sùn tó bá wù kí tó gbé bàbá yìí mo ti bọ́ kọ́lé tán sanwó wàláhì olùmọ̀gbẹ́nu lé olùmọ̀gbẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà èpè kọ́lọ́n ṣàánú wa ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàrú o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìjọba yàn sójú ọ̀nà ìjọba yàn kọ́sítọ́ọ̀mù àbí ìjọba lọ́yàn wọ́n ní kí wọ́n máa wò ó tí wọ́n bá gbé nǹkan burúkú wọ inú ìlú ọwọ́ ń gba ráìsì ọ̀nà lè ta òfin kọ́lé kọ́sítọ́ọ̀mù ń gba ráìsì ń ta ìfi ń ṣe kí ni jama ìfi ń kọ́lé kọ́sítọ́ọ̀mù ń gbẹrù ẹlẹ́rù ó ní kí wọ́n mú owó wá tí wọ́n fi gbẹrù ọ̀tọ̀ níye tó jọba ní kí wọ́n gbà ọ̀tọ̀ níye tó ní kí wọ́n mú wá iye tó ní kí wọ́n mú wá yẹn báwọn tó wọ́n bá tajà yẹn táwọn lè rèrè tó tó rẹ̀ ó sì ti mọ̀ pé inú kẹ́ mú tí a ní kẹ́ mú wá
àbí kẹ́sì fẹ́ rúlẹ̀ kọ́wọ́ ẹ̀dẹ́múrèjì káwọ́ tá a dànù yòóṣe yìí tó ṣe tí ò bèrè láyé ń bí àmọ́ kò bèrè lọ́rùn èèyàn fẹ́ jèrè 1 million lérí ọjà 5 million ẹni kan mú 1.5 wá ìjọba sì ní ká mọ̀ gba 200,000 ẹni tó fẹ́ jèrè 1 million òun ní ká mú 1.5 wá ó ní inú kó mú 1.5 wá kó pé àbíkọ̀ dẹ̀ fẹ́ rúlẹ̀ káwọn tá a dànù tó bá ti lọ tòun yẹn wà rò pé ibi tọrọ wa dé yín sí bóyá bó la wá sí tabanaka fẹrù yẹn lẹ 5 million ti ṣe kí ni ó ti lọ ẹjẹ kúkú wá 1.5 yẹn ká mọ̀ pé kúkú rajà àtajà kò sí profit kankan ní eré ẹ̀ atúlùsè ló jẹba atúlùsè 1.5 torí 5 million lówó tó fi ṣòwò yọmọ wa bọ̀ wálé yóò jẹ ẹrù sí ṣọ́ọ̀bù àwọn yọmọ pé alájà jẹ ẹrù alájì ọjà ti dé yọmọ sunkún lérí ẹni ibi tètè fèrè kalẹ̀ fọlọ̀ tí ìjọba bá ń ba burú tí wọ́n ń ṣe fáwọn èèyàn níta sọ yìí wọ́n ṣe fẹ́mi tí mo sọ̀rọ̀ yìí rí ni o lóde kí mọ̀ bí ṣe rí o. nígbà wa ń lọ níjọ́ tí wọ́n hàn mí lé mọ̀ ni èmi ń sọ̀rọ̀ pẹ̀lú express ni ìbànújẹ́ la fi kó lọ́fíìsì ìtẹ̀ ní amúwá yìí gan tá a bá ta ọjà tá a fẹ́ gbà èrè tá a jẹ́ bẹ́ẹ̀ ò lè tó tẹ̀ ní ká ṣe kíni tẹ̀ ní ká mú wa. ó sàn ní mẹ́sẹ̀ fílẹ̀ nìyẹn létà lára wọn sọ pé náà wọ́n agent sọ pé kò rí bẹ́ẹ̀ o iye báyìí ní ìjọba ní ká máa gbà yín tí wọ́n gbà rèé wọ́n ń ṣàbòsí fún ìjọba wọ́n tún ń ṣàbòsí fún àwọn aráàlú custom àti bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn sábà dára ọmọ yìí bò kan lọ́ba wa páàkì sí mi lẹ́gbẹ̀ẹ́ èmi tẹ́ mi rìn lọ pẹ̀lú ìbànújẹ́ lọ́ba ní àfà àwọn tó ṣe yìí mo ní yẹ́sà ó ti change aṣọ ọ́fíìsì ó ti wọṣọ lásán àwọn mo dáàmà pé ọ̀kan náà wọ̀n dára yìí lónìí I'm very very disturbed by witches and witches ipe àwọn àjẹ́ wọ́n disturb wọn gan ó ní mo ní báwo lẹ́yìn ṣe mọ̀ sá oye how do you know sá ọmọ yìí bò ní o ó ní báwo ló ń ṣe ní mà lóru àlákàlà lọ́sàn-án àlákàlà mo ní sẹ́yìn òsì sàbúrú fẹ́ nìkan sẹ́yìn sìkà fún yà ọmọ lè sàdúrà nínú àlè bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́ ń gbé olókè ó ṣe wá lọ ẹ̀jẹ̀ tí wàá sọ fún mi pé ká pé àwọn àfọ onímọ̀ọ́lù lọ́ba ṣe kíni oyè lọ́ba pàdé ni bó ṣe wà yẹn tí wọ́n ní kó 10 million jáde káàsì nínú mọ́tò rẹ̀ yóò gbé fún yín kó o sá máa rí wíṣíṣì àti wíṣíṣì lóru mọ́ 10 million naira káàsì yóò kọ̀ kalẹ̀ fún owó burúkú tí ń bẹ ní ọ̀tọ̀ ní tíjọba ní kẹ́ máa ṣe ọ̀tọ̀ ní tẹ̀sí àwọn polisi náà bẹ́ẹ̀ ìwé rẹ̀ ó pé pérépéré ṣẹ̀ṣẹ̀ rí trọ́ọ̀kì dára lọ́wọ́ wọn trọ́ọ̀kì wọ́n gba owó tí ẹni tó ní trọ́ọ̀kì tó yẹ kó fi jẹun wọ́n gbà dírẹ́fà ọlọ́lé ló fi fo yóò kọ́ ọ́ bá kó yóò bu ẹkúnú yàrá ìpè àṣìṣe lóòótọ́ àmọ́ owó ń bẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá o ṣé ní tíjọba ní kẹ́ máa ṣe nìyẹn. ẹ máa dá wọn yẹn lọ́nà ẹ máa gbó lọ́wọ́ wọn ẹ nà wíṣọ wọn tí wọ́n pè pérépéré báyìí wọ́n ní ṣéwé làwọn fẹ́ jẹ bring money tí ìjọba wa gba yín mú gbogbo yín tẹ̀sí rú ẹ̀ tíjọba wa kéré bí ìjọba ọlọ́run ọjọ́ alẹ́ ló dì tàmí kí lèyàn fọ̀sán rẹ̀ sí ọjọ́ alẹ́ ẹlòmíyàn máa gbé ayé ní ṣe àjẹ́ ní ṣe orogún ìyá rẹ̀ ní ṣe kí ni onídàálà mú bẹ́ẹ̀ sí ní iṣẹ́ ibú tó ṣe òun náà ní lọ́sọ̀ di olórí ibú nígbẹ̀yìn ayé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tó bá wá sí gbogbo àwọn iṣẹ́ burúkú yìí nílé ayé gbogbo àwọn iṣẹ́ burúkú tá a kà á lẹ̀ ẹni bá ti ń ṣe ilé ayé wọn lákọ̀ọ́kọ́ ò ní pé bọ́lọ̀ ń bá dẹ̀ la ìdẹ̀ra yóò padà lọ gbogbo tá a kà á lẹ̀ tí yìí bá ti ń sìn kàn bẹ̀ tó bá ga yóò padà wálẹ̀ lẹ́yìn náà inú tiẹ̀ náà ní dùn nítorí pé
ó ti tarabọ̀ ní Ọlọ́run ní kí kọ́ tarabọ̀ lẹ́yìn náà Ọlọ́run ní wà fọ́kà rẹ̀ gbogbo tí bá ń ṣe kò ní láṣeyọrí kò ní lákòjọ ìmí ọkọ lè kalẹ̀ báyìí yóò kọ́ kalẹ̀ bí ẹsẹ̀tì rẹpẹtẹ gbogbo àwọn ẹni tó máa ń débẹ̀ tó fẹ́ gbà wọ́n làwọn gbà mọ́ títí tí ilé yóò fi koríko tí yóò fi dáwóró èmi rí àwọn àgbèjúwe rẹ̀ dáadáa ìgbà tí ń kọ́lé yìí tí ń gbowó tí ń lẹ̀ mọ́ra wọn owó lówó jìbìtì owó lówó tí ń lọ àwọn yẹn jìbìtì ilé padà dáwóró lẹ́yìn náà àti bọ̀tán burúkú yọkàn lọ lè kú síbi kan tọ́wọ́ díjọ́ àlìkèyàmà ọlọ́wọ́ ní fa'anzartukum naran talazza la yaslaha illa al-ashqa ọlọ́wọ́ bá ní iná tí ń jò lábẹ́lẹ̀ báyìí ọlọ́wọ́ ti dáná lànà bí fi ní tí òrùn bá mú fa aburidu ẹ̀sùn àyílà síwájú díẹ̀ zuhur torí àwọn ìgbóná yẹn min fahi jahannam ànábì ní àwọn atẹ́gùn tí kàn jáde lábẹ́lẹ̀ nínú atẹ́gùn iná jahannama ni o atẹ́gùn tíntín tọ́kàn líǹkì jáde òun lọ́jọ́ kí gbogbo ilé ayé gbóná yẹn iná yẹn wà mí báyìí talazza ọlọ́wọ́n bá ní ń jò fèrèfèrè lọ́wọ́ o la yaslaha illa al-ashqa gbogbo àwọn lórí ibú àwọn ni wọ́n wọ bẹ̀ ọlọ́mọṣẹ́ wa lórí burúkú mọ̀jà adìyà láyé mọ̀jà adìyà lọ́run mọ̀jà ọ̀rọ̀ wọ́ dàrú mọ̀jà wa náà ká fọ ọwọ́ ara wa mọ̀jà fi kó bara wa mọ̀jà forí burúkú fúnra ara wa àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ ọlọ́mọkọ ẹni kọ̀ọ̀kan wa sínú àwọn lórí ibú láyé ọlọ́mọkọ̀ọ́kọ̀ wa sínú àwọn lórí ibú lọ́run ọlọ́mọṣà tún wa ṣe jù báyìí lọ bá a ṣe gbọ́ yìí nílò rẹ̀ ọlọ́mọṣà jẹ́ ọ̀rọ̀ fẹ́ni tí ń sọ ọlọ́njẹ́ ọ̀rọ̀ fẹ́ni tí ń gbọ́ ọlọ́mọba aláàkọ́ wa jẹ́ aláti wọ̀tán dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى